Ìtàn ṣókí nípa Ẹniọlá Ọláòṣebìkan. Ẹniọlá Ọláòṣebìkan kẹ́kọ̀ọ́ gboyè ní ilé ẹ̀kọ́ gíga Ladoke Akintola University of Technology ní ìlú Ogbomosho, ìpínlẹ̀ Ọ̀yọ́, níbi tí wọ́n ti kọ́ ẹ̀kọ́ nípa ètò òwò àti ìtẹ̀síwájú iṣẹ́ àgbẹ̀. Ní oṣù kẹsàn-án ọdún 2014, lẹ́yìn tí wọ́n ti fi ìgbà díẹ̀ ṣiṣẹ́ pẹ̀lú àwọn ilé-iṣẹ́ ìfowópamọ́ kan ní orílẹ̀-èdè Nàìjíríà, wọ́n tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wọn nípa lílọ sí Yunifásítì Aberystwyth tó wà ní ìlú Wales, United Kingdom, láti gba oyè ẹ̀kọ́ kejì MA lórí ọ̀nà ìṣàmúlò òwò kárí ayé. Wọ́n padà sí orílẹ̀-èdè Nàìjíríà ní ọdún 2017 láti tẹ̀síwájú níbi tí wọ́n bá iṣẹ́ dé lórí ètò ẹ̀kọ́ wọn. Lẹ́yìn bí ọdún kan tí wọ́n ti dé Nàìjíríà, wọ́n wòye pé kò sí ohun tó mú inú wọn dùn bíi kíkọ ìwé àti gbígba àwọn ọ̀dọ́ lámọ̀ràn. Èyí mú kí Ẹniọlá Ọláòṣebìkan fi iṣẹ́ sílẹ̀ lẹ́yìn tí wọ́n ti kó owó díẹ̀ jọ láti gbájúmọ́ ohun tí wọ́n yàn láàyò. Gẹ́gẹ́ bí akéwì, wọ́n ti gba ìwé ìpè sí onírúurú ètò tó jẹmọ́ ẹ̀sìn àti ọ̀pọ̀ ayẹyẹ ìgbéyàwó. Ní ọdún 2015, wọ́n ké ewì ìṣíde níbi ètò ọ̀sẹ̀ àgbáyé tí Yunifásítì Aberystwyth gbé kalẹ̀. Ní oṣù kọkànlá ọdún 2018, wọ́n gba ìwé ìpè síbi ayẹyẹ Lagos Book and Art Festival LABAF, níbi tí wọ́n ti fún wọn láàyè láti ké ọ̀kan lára ewì tí wọ́n kọ tó dá lórí Nàìjíríà, ìlú mi ọ̀wọ́n. Gẹ́gẹ́ bí olùfaraẹnijìn, wọ́n ti kópa nínú onírúurú ètò, lára wọn ni Lagos State Ready Set Work ní ọdún 2018 níbi tí wọ́n ti jẹ́ olùkọ́. Wọ́n tún kópa níbi Lagos International Poetry Festival lọ́dún 2019. Wọ́n jẹ́ ọ̀kan lára ọmọ ẹgbẹ́ Dúpẹ́ Akínsinwún Volunteer Group. Èyí ni ẹgbẹ́ tó ń yọ̀ǹda ara wọn láti ṣiṣẹ́ sìnlú. Ní oṣù kẹrin ọdún 2019, a fi ìwé pè wọ́n láti jẹ́ ọ̀kan lára sọ̀rọ̀sọ̀rọ̀ àti ọ̀kan lára ẹni tí wọn yóò fi ọ̀rọ̀ wá lẹ́nu wò níbi ètò Live Well Initiative. Ẹniọlá Ọláòṣebìkan ti farahàn níbi onírúurú ètò lórí rédíò àti tẹlifíṣàn bíi Rave TV, High Impact TV, Lagos Talk pẹ̀lú Jimmy Disu, Woman FM pẹ̀lú Melody Ìṣọ̀lá àti Mindscope pẹ̀lú Ṣẹ̀gilọlá lórí Èkó FM. Ní ọjọ́ keje oṣù kẹjọ ọdún 2020, Ẹniọlá Ọláòṣebìkan gbé ìwé kejì tí wọ́n kọ fún àwọn ọmọdé jáde. Wọ́n pe àkọlé ìwé náà ní Oge. Látàrí ìfẹ́ tí wọ́n ní sí àṣà àti ìṣe Yorùbá, wọ́n ṣe ògbúfọ̀ ìwé náà sí èdè Yorùbá kí ó lè jẹ́ ọ̀kan lára ọ̀nà tí àwọn ọmọdé lè gbà kọ́ bí a ṣe ń ka ìwé lédè Yorùbá. Yàtọ̀ sí búlọ́ọ̀gì wọn Soulmate, níbi tí wọ́n ti máa ń gbé onírúurú àròkọ jáde ní gbogbo ọjọ́rú, wọ́n tún máa ń kọ àròkọ fún Bella Naija. Ọ̀rọ̀ ìyànjú. Pẹ̀lú Ọlọ́run, ohun gbogbo ni ṣíṣe. Nígbàgbọ́ nínú rẹ̀, múra síṣẹ́ pẹ̀lú sùúrù.